wò wàá máa wá sọ pé lágbájá làwọn kò fowó mọ̀ mí máa sọ. Lọ́sí ìpín ọ̀rẹ́ mi gbìyànjú má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó fi nípa nínú ayé. Eba lọ́ba láti náà fi ìdúnlẹ̀ àtàlọ́gbà lẹ́yìn tí mo wọ́n mọ̀ dùn mí tọrọ ayé tán ló ṣẹ̀ni wá fèlè àkẹ́rẹ́ àti àtàlọ́gbà. Àkórí ọ̀rọ̀ ta ti bá bọ̀ ní làkótán tó bá ń rojú agbẹ́ndé nìkan kò ì tán. Aráyé ṣàlọ́ ṣe sùúrù ṣe kò ká tán. Aráyé ṣàlọ́ ṣe sùúrù ṣe kò ká tán. Pàǹdọ́bì lẹ́sìn ìbùn kan nínú ìtàn ló ṣe déédéé mọ́tò nísìnyí lọ́kà tán ló túmọ̀ sí pàǹdọ́bì jáyé kò jáyé tán. 5 pillar gbogbo ọlọ́ngbọ́ ọba tí ò ní tán. Méjì ń bẹ nínú ọkọ̀ ẹ̀sìn tó bá kírun tán. Tàgbàwẹ̀ owó ló yan sàkà ṣe kò wá tán. Ájì nǹkan tó bá ti sè ẹ̀sìn lè pé tán. Má gbọ́nà èrú má dàbí ìrọ̀ àwọn aláṣọ tán. Kọ̀rọ̀ kákeré ó má dùbẹ̀ tábà ti tán. Ní ó lọ sí má kọjá láà má bá wọn tán. Sínú ayé lọ́nà tí yóò tọ̀ kó má lọ tán. Lọ́sí ìpín ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó fi nípa nínú ayé. Sáré o kó má bàa wáyé lásán. Rántí o pọ́nlọ́wọ́ ò dá ẹ lásán o. Má dúró o ayé kan ò dúró lásán. Sáré o kó má bàa wáyé lásán. Rántí o pọ́nlọ́wọ́ ò dá ẹ lásán. Má dúró o ayé kan ò dúró lásán. Sáré o kó má bàa wáyé lásán. Rántí o pọ́nlọ́wọ́ ò dá ẹ lásán. Má dúró o ayé kan ò dúró lásán. Sáré o kó má bàa wáyé lásán. Rántí o pọ́nlọ́wọ́ ò dá ẹ lásán. Má dúró o ayé kan ò dúró lásán. Ní kókó nígbà tó wà lọ́mọ ọwọ́ ṣọ́ àmọ̀rí orí tó ti gbé ẹ sọ́wọ́ bẹ́ẹ̀ wọ́n ní iná fásábà bí ìdíwọ́ láti gbà ẹ́ títí dèní lọ́wọ́lọ́wọ́ tó kúrò nínú nǹkan tó kó sọ́wọ́. Sáré rẹ̀ o ó lè jáwọ́ ló ń bí wá láì dúró ọlọ́run lè ní wọn jáwọ́ bíbẹ́ kọ́ o kọjá sẹ̀ àbí kan jáwọ́ ṣùgbọ́n àìdúró ni ó padà jẹ́ kan jáwọ́. Sáré o kó má bàa wáyé lásán. Rántí o pọ́nlọ́wọ́ ò dá ẹ lásán. Má dúró o ayé kan ò dúró lásán. Wọ́n kọ́ máa pè é lóníṣẹ́. Ṣẹ́ṣẹ́ nìkan o, wọ́n kọ́ máa pè é lóníṣẹ́. Rántí ìyá làwùjọ bá ṣiṣẹ́. Ṣeré bóyá dúrà ló mú níṣẹ́. Má sojú àwọn tó lè òkúrò níṣẹ́. Gbéwìrì o tí ó jalè tó wá ṣiṣẹ́. Afọkàn náà o, afọkàn akọ iṣẹ́. Ṣílòrò o, tájúdù kò mú níṣẹ́. Torí Mùsàfà o. Kó má bàa wáyé lásán. Rántí o pọ́nlọ́wọ́ ò dá ẹ lásán. Má dúró o ayé kan ò dúró lásán. Tó nídìí ní ó dà nílé ayé. Láti sọ pé irọ́ ni kò sí tó ń jáyé. Ayé ọ̀hún tó ṣe ló fi ní kò sí tó ń jáyé. Wọ́n mú ọkàn wọn sọjọ́ ti tiẹ̀ máa tán láyé. Ọjọ́ wo ṣàlórí tọ̀hún jáde láyé. Sáré o kó má bàa wáyé lásán. Rántí o pọ́nlọ́wọ́ ò dá ẹ lásán. Má dúró o ayé kan ò dúró lásán. Yorùbá o ló sọ pé ká kú lọ́mọdé. Ó sọ̀ṣẹ́ ká dàgbà tó gbógi dé. Láì ní ẹ̀dìyẹ ìrànà tí kò fi dé. Wọ́n tó ń rò pé o lójú àjẹ́ lọ́ba aládé. Ló dàgbà o ló ti padà tún wá jáde. Ó fẹ́ kọ́ wá mọ̀ pé o bójú kòkò níbẹ̀ aládé. Kò káwọ́ gbéra o ló jẹ́ kó padà dọ̀ba aládé. Látijọ́ tó ti ń jókòó ràn kí ló bá dé. Sáré o kó má bàa wáyé lásán. Rántí o pọ́nlọ́wọ́ ò dá ẹ lásán. Má dúró o ayé kan ò dúró lásán. Yeah, guys. Sorry. Ẹ káàsán gbogbo lé báwo ni ṣàlàáfíà láì wà
báwo ni iṣẹ́, family ńkọ́, ẹbí ńkọ́, mọ́mì ńkọ́, dáàdì ńkọ́, àǹtí ńkọ́, àbúrò ńkọ́. Ṣàlàáfíà ni gbogbo wa wà. Ó ti pẹ́ gan-an tẹ́tírí Miss Gold, right? This is Miss Gold, ọmọ kékeré, ọmọ àná, ọmọ tadé lánàá, ọmọ yín, àbúrò yín. This is me. Èmi rèé Miss Gold tó máa ń post Toyib Mighty fans yín, olólùfẹ́ yín Toyib Mighty. This is real me, Miss Gold. Kí la fẹ́ sọ nípa ilé ní láàárọ̀ ọjọ́ Musolókò? Oh, sorry, àárí ọjọ́ Musolókò. Okay, guys, hold on, please. Kí la fẹ́ sọ nípa ilé ní? Ẹ mọ̀ mo sọ fún yín pé mo ní topic àkọlé tó jẹ́ pé tá a bá gbọ́ etí wa máa ṣe, especially àwọn obìnrin, òun ló wà fún. But first of all, go down low. Kí n tó sọ anything. Ṣé ti wo movie mi, just short story mi tí mo kọ The Snake Girl, obìnrin eléjò, ṣé ti wo? Tẹ́bàá tí wo wà lórí YouTube, lórí channel mi, Great TV channel. Ó wà níbẹ̀, ẹ lọ bá mi wò, ẹ bá mi share, ẹ bá mi comment, ẹ bá mi like, ẹ má dà mí dà, ẹ dákun, ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ má dà mí dà, ẹ má wò mí rẹ̀, ẹ má bà tèmi jẹ́, ẹ jọ̀ọ́ ẹ bá mi wò. Ẹ mọ̀ wípé viewers ní YouTube máa fi follow mi back, ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi wò The Snake Girl, produced by me, directed by Abitech. Ẹ jọ̀ọ́ nítorí t'Ọlọ́run, ẹ̀yin tèmi nílé lóko lọ́nà lókè òkun, ẹ̀yin olólùfẹ́ mi, ẹ̀yin mọ́mì mi, dádì mi, àǹtí mi, ẹ̀gbọ́n mi, ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi wo The Snake Girl. Link ẹ wà lórí profile mi, and tí n bá ṣe tán mo ṣì máa post link yẹn also. Ẹ jọ̀ọ́ ẹ lọ bá mi wò. So let's go straight to the business. Àkọlé wa ni pé kí ni ìdí tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin fi máa ń ṣe ṣìnà níta. Ọ̀pọ̀lọpọ̀ tí ohun tó máa ń fà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọkùnrin wa tó ti gbéyàwó sílé tó fi ń ṣe ṣìnà ó pọ̀ gan. Ṣẹ́gẹ̀t ó pọ̀, ìdí tó fi máa ń ṣe ṣìnà pọ̀ gan, bẹ̀rẹ̀ most àwọn obìnrin ọwọ́ wa bá la máa fi ń lé àwọn ọkọ wọn síta. Ẹ mọ̀ ẹlòmíì tó bá ti marry tán tó ti gba òrùka yẹn, tó ti wò pé ọwọ́ òun ti tẹ èkó dà, á kàn wò pé kí ni mo fẹ́ múra fún, kí ni mi ò lọ́bi kankan, kò síbi tí mò ń lọ, á kàn múra anyhow, á kàn wọṣọ anyhow nínú ilé. Tó dẹ̀ jẹ́ wípé ọkùnrin tó ṣẹ̀ gbé ẹ sílé, tó ṣẹ̀ fẹ́ níṣu lọ́kà sínú ilé, kò tí ì pé 6 months, ó ti bẹ̀rẹ̀ sí ní rorò àti bùbá kiri nínú ilé. Tó bá jí láàárọ̀ kan máa rorò, máa yà, àwọn kan ti ẹ̀ worst. Àwọn kan worst. Níbi tó worst dé, ìyàwó ilé for that matter máa sùn dáago 12, aago 1 òru, aago 1 ọ̀sán. Nígbà tí baálé ilé ẹ bá ti jáde tó ti lọ, ìwọ ṣì wà lórí bẹ́ẹ̀dì láago 1 ọ̀sán. Tá bá ti sọ pé ìyàwó fọṣọ ti bẹ̀ níyìn náà sọ yí pé lórí bẹ́ẹ̀dì ìyàwó ilé for that matter kó ṣì wà lórí bẹ́ẹ̀dì, ò ṣiṣẹ́ ò ṣàbọ̀, kó ṣì wà lórí bẹ́ẹ̀dì ní aago 1 ọ̀sán tí ọkọ ẹ ti jáde. Tó bá wá tó time tí ọkọ máa wá, bí ọkọ máa dé nìkan bí 4-5, wàṣẹ máa sáré kìràkìtà, lálá máa wà lẹ́nu, ojú rẹ̀ bó ṣe máa wú kọ́ńtà lélẹ́yìí. Nígbà tọ́kọ bá máa ṣẹ̀wádé láago 4, aago 6 ló ṣe máa sáré dìde kìràkìtà lórí bẹ́ẹ̀dì wọ kitchen, máa sáré máa dáná. At the end of the day, gbogbo kìràkìtà at the end of the day, oúnjẹ ò tí ní délẹ̀ láago 7 tọ́kọ bá wọlé. Ẹ wá ní kọ́kọ́ yín má ṣe ṣìnà, ó máa ṣe ṣìnà because side chicken yẹn, ṣé o mọye time ẹ̀ tó ń take, ṣé o mọye time tí side chicken yẹn ń take láti fi gbé oúnjẹ sí table fọ́kọ ẹ̀. Ṣé o mọye time níbi tí ìdí táwọn side chicken yẹn tó ṣe máa ní access jù sí àwọn ọkọ wa, tí ìfẹ́ àwọn side chicken yẹn ṣe máa ń wà inú ọkàn àwọn ọkọ wa ò ju wípé wọ́n create time, wọ́n fi àyè sílẹ̀ fún àwọn ọkọ yín. Àwọn side chicken yẹn níbi tó máa ṣèké ọkọ yín dé, ó ń ṣiṣẹ́ o. Side chicken tó ń wò yẹn ń ṣiṣẹ́, ìwọ ìyàwó ilé for that matter, ó máa sọ, ó máa jí torí pé ọkọ ẹni ó máa ṣiṣẹ́ Nigeria Limited, ọkọ ẹni ó máa ṣiṣẹ́, ó ń san salary fún ẹ, wàá wà lórí bẹ́ẹ̀dì aago 1 ọ̀sán, aago 2. Èyí tí ó sì lórí bẹ́ẹ̀dì láago 1 ọ̀sán, tí ó sì lórí bẹ́ẹ̀dì láago 2, ó máa wà, ó wájú TV ló máa wà, ó máa mọ latest movie tó ṣẹ̀ jáde. Àwọn kan ṣẹ̀ tún máa gbéwèé ní tó bá ti ń jáde every Monday, wọ́n máa gbéwèé, wọ́n á máa kọ́ láwọn àwọn ìyàwó ilé mi, wọ́n á gbéwèé báyìí, wọ́n á bẹ̀rẹ̀ sí ní kọ́ ni movie tó bá jáde, àwọn ló máa kọ́kọ́ wò. Àpáta TV mọ̀ wọ́n,
ó dá yín mè wọn ọmọ bàjẹ́ kí lẹ̀ ń bá kiri ẹ wá lọkọ yín wò ta ó máa wò ta nítorí pé side chicken yẹn ó create time ó ń tọ́jú ẹ̀ á kọ́kọ́ ya abẹ́ á lọ jẹun excuse me á kọ́kọ́ yálé side chicken á jẹun á yó dáadáa á jẹ tibítibí á tún bọ́ sórí bẹ́ẹ̀dì á tún jẹ original tó bá wá délé ìwà ṣe máa gbóúnjẹ tiẹ̀ lẹ̀ láago 10 aago 9 aago 10 aago 11 alẹ́ wàá ṣe máa gbé dínà tiẹ̀ lẹ̀ sórí tébù tọkọ bá wá sọ pé òun ò jẹ ẹ ló ń bínú ó máa lóun ò jẹ nítorí time tó yẹ kó fi ṣe ojúṣe ẹ nínú ilé tv ló ranjú mọ́ youtube ìwà àti youtube back to back ni bọ́nbọ́n to bọ́nbàm ló ń follow youtube tápátá tv bá upload fíìmù léni wọ́n ló máa kọ́kọ́ wò time tó yẹ kó fi ṣiṣẹ́ kó fi ṣe ojúṣe ẹ nínú ilé time tó yẹ kó fi ṣiṣẹ́ nínú ilé kó fi dáná oúnjẹ sílẹ̀ fọ́kọ ẹ kọ́kọ ẹ dé báyìí dáàdì wa ẹ káàbọ̀ lásán ẹ wọ bedroom ẹ lọ wẹ̀ kó oúnjẹ ti wà lórí dáìlì táìmù yẹn nìwọ ṣẹ̀ máa wà ní kitchen ó ò ṣiṣẹ́ o àwọn ìyàwó tí wọ́n ṣiṣẹ́ nìyẹn o àwọn ìyàwó tó ṣiṣẹ́ ni mò ń bá wí mo ṣe ń bọ̀ lórí àwọn ìyàwó tó ń ṣiṣẹ́ náà àwọn ìyàwó tí wọ́n ṣiṣẹ́ òun ni mò ń bá wí wàá wá múrò wàá rorò má yà ìyàwó ọjọ́ mélòó ọmọ mélòó lẹ ti bí àwọn tó ti bí gbogbo ọmọ inú wọn gan tán wọ́n sì ń wọ bomb short wọ́n sì ń wọ pant short ìwọ tó yẹ pé ìkan ló sì bí láyé ẹ ìwọ tó jẹ́ pé ẹyọ kan ló sì bí wàá rorò má yà èyí tí ò bá rorò má yà nu yín níṣẹ́ ló máa wọ tọwọ́ bọbẹ̀ kí ló dé pásítọ̀ gan ò ní ẹ má múra fáwọn ọkọ yín nínú ilé pásítọ̀ wòlíì àáfà kò ní kẹ má múra fọ́kọ yín sí tó bá jẹ́ pé èèyàn sọkọ yín lè wà nínú ilé you can wear anything you like ẹ wọṣọ ẹ pákéjì gbogbo ẹ pákéjì ẹ fáwọn ọkọ yín ẹ pákéjì ẹ fún wọn kí ni ìṣòro yín ẹ wá lọkùnrin ọkọ yín wò ta ó máa wò ta side chicken máa padà dìyàwó ilé mọ́ yín lọ́wọ́ kí ni problem yín ẹ ṣojúṣe yín nígbà tó bá yẹ kẹ́ ṣe ìwọ tó ṣiṣẹ́ tó ti mọ̀ pé ó ṣiṣẹ́ o ẹ̀tọ́ ẹ ní láti jí lásìkò ó pẹ́ jù pé ò lọ bí iṣẹ́ ò kí ń ṣe ò ṣiṣẹ́ bí ojí mi ó pẹ́ jù ó pẹ́ jù lórí bed 10 o'clock ó ì tí bímọ ìwọ tó ì tí bímọ àwọn tí ò ì tí bímọ ni mò ń bá wí ìwọ ìyàwó lé tó ì tí bímọ tó ọyá ṣẹ̀ṣẹ̀ gbé ó pẹ́ jù lórí bed 10 o'clock tó bá yẹ pé ọkọ ẹ jẹ́ ẹni tó jẹ́ pé ó máa ń jẹ breakfast kó tó lọ sí ọ́fíìsì yálà kó tó lọ síbi iṣẹ́ ó pẹ́ jù lórí bed 6 o'clock ó gbọ́dọ̀ ṣe breakfast ọkọ ẹ tọkọ ẹ bá máa lọ síbi iṣẹ́ ní 8 o'clock ó gbọ́dọ̀ ti jí láti 6:30 láti ṣe breakfast fún ọkọ ẹ nídẹ̀yìn tọkọ ẹ bá lọ tán àwa rírú ẹ̀rí oorun yẹn ń kùn ẹ̀ ó sùn jù pé ò níṣẹ́ kankan tó fẹ́ ṣe pé o ti fún ọkọ ẹ ní breakfast jẹ ó sùn ó ti wá lọ bí iṣẹ́ ní 8 ó kù wà tẹ́tí ẹ̀ ò tí ì bímọ ó wá fẹ́ sùn padà ẹ̀tọ́ ẹ ní láti dìde nìkan bíi 12 wàá ṣiṣẹ́ ilé tó bá clean gbogbo inú ilé tó ṣiṣẹ́ ilé tó dress inú ilé tán wàá bọ́ sí kitchen wàá dáná tó bá yẹ pé ọbẹ̀ ló fẹ́ sè sí ọbẹ̀ yẹn lásìkò kọ́bẹ̀ ti wà ńlẹ̀ bó bá wá jẹ́ pé nídẹ̀yìn tó bá ti bẹ̀ tán pókè bóyá 7 lọ́kọ ẹ máa dé o ó ti wá ṣe gbogbo yẹn tán nìkan bíi 2 3 ó ti ṣe bẹ̀ ó ti ṣe nǹkan kan ó kọ̀ kó bóyá bíi òkèlè bóyá ò ní food flask bóyá ẹ̀ ní microwave òkèlè ẹ̀ nìkan ló kù wàá mọ̀ pé òkèlè nìkan ló kù ó wá ṣe tán nìyẹn ó fẹ́ wo fíìmù ni ó fẹ́ rojọ́ lórí fóònù ó fẹ́ chat ni ó fẹ́ ṣe anything ni tọ́pọ̀ ẹ bá máa dé ní 7 òkèlè yẹn ti gbọ́dọ̀ wà ní láti 6:30 tó bá máa dé ní 7 swallow yẹn ó ti gbọ́dọ̀ wà ńlẹ̀ before 7 o'clock ayé 6:30 tọ́kọ ẹ bá wá dé ó wá pẹ́ jù kẹ́ tó jẹ dínà nínú ilé yìí 8:30 ni normal dinner 8:30 ni kì í ṣe oúnjẹ òru tẹ̀ ń jẹ normal dinner 8:30 to 9 dinner nìyẹn tó bá ń ṣerú ẹ̀ fún ọkùnrin bẹ́ẹ̀ jọ bí mí léèrè kí ló fẹ́ kó sì ẹ̀ ní side chicken gan kó ní side chick àti side chicken kó ní wọn ó gbọ́dọ̀ mọ̀ wípé táìmù yìí ìyàwó mi á ti dáná mo ní láti tètè máa lọ sílé
ó gbọ́dọ̀ create time tí wọ́n ti create fún yẹn òun náà gbọ́dọ̀ create ẹ̀ padà fún ẹ gẹ́gẹ́ bí ọkọ nínú ilé bọ́ ipò bá jẹ́ wípé 12 o'clock ó ṣì wà lórí bẹ́ẹ̀dì ó mọ̀gbà tọ́kọ gan lọ bí iṣẹ́ ó ò ṣiṣẹ́ o ìyàwó fọṣọ ṣebẹ̀ ní ẹ̀ o ò ṣiṣẹ́ o dẹ̀ ń gba sálárì ọlọ́run bùkún ọkọ ẹ̀ 12 o'clock ó mọ̀gbà tọ́kọ ẹ̀ lọ bí iṣẹ́ àwọn ìyàwó mi wà wọn ò mọ̀gbà tọ́kọ wọn lọ bí iṣẹ́ pàápàá wọn ò mọ̀gbà tí ọkọ wọn tó máa ń lọ síbi iṣẹ́ wọn ò mọ time tọkọ wọn resume wàá wà lórí bẹ́ẹ̀dì dàgò kan aago méjì tó bá jí ìwọ àti YouTube ni chatting ọ̀rẹ́ ẹ̀ tó ń bá chatting yẹn ó ti dáná fọ́kọ ẹ̀ wàá wá ṣòṣì yẹn aṣòṣì má mọ̀ wàá ṣòṣì yẹn wọ bóyá bíi 7 o'clock 8 o'clock ọkọ máa dé 9 wàá wá sáré wọ kitchen wàá sáré máa ṣe gbogbo ẹ̀ balabolobala ẹ wá ṣe bẹ̀ iyọ̀ á bá jà mangi ò ní dùn ata rẹ̀ àfi bí ẹni tó gbé kinní sí lábẹ́ kí ni problem ẹ yíwà padà ìyẹn gan lásán ó tó kọkùnrin kó ṣe kíni kó wò ta because oúnjẹ ò ní délẹ̀ lásìkò ò ní tọ́jú ilé lásìkò èyí tó ti bímọ gan-an sorry thank you darling Princess Adejumoke my sister thanks for joining èyí tó ti bímọ gan nínú wa ọmọ tó ń lọ sí school ní ọmọ máa resume ní 7:30 to 8 ó ṣe máa jí ní 9 o'clock ọmọ máa resume school ní 8 o'clock ó gbọ́dọ̀ ti dé school before 8 torí assembly wàá ṣe máa jí ní 9 o'clock wọ́n á tún máa nà jíjí yẹn gan ọkọ ló jí o ìyàwó ilé jíjí yẹn ọkọ ló tún jí á ṣe wàá máa nà á máa nà pa á máa nà ọ̀sẹ̀ á wá ṣe rọ̀bọ̀ rebe kó tó wẹ̀ fọ́mọ kó tó múra fọ́mọ ìgbà yẹn ló máa gbọ́ jẹ́wu kí ẹ o ti léètì o ìwọ ìyá tó mọ̀ pé ọmọ ẹ máa resume ní 8 o'clock responsibility ẹni láti jí láti 5 o'clock ó wá pẹ́jù àrírú ẹ̀rì ó ní láti jí láti 5:30 5:30 yẹn ó fẹ́ dáná breakfast fọ́mọ ó fẹ́ múra fọ́mọ ó fẹ́ ṣe anything 6:30 to 7 ọmọ yẹn ti gbọ́dọ̀ dress ó ti gbọ́dọ̀ jẹ breakfast the next thing ni pé tó yẹ pé ọlọ́run bùkún yín nínú family ní ìdílé yín tọkọ ẹ bá ti ń lọ bíṣẹ́ kó bẹ drop ẹ sí school bó dẹ̀ jẹ́ ìwọ náà ní 7:30 ó ti mú káàkiri ó ti gbọ́mọ sínú mọ́tò ó ti lọ drop ẹ ní school àmọ́ irọ́ ni o YouTube ò ní jẹ́ gbádùn Yorùbá Plus wọn ò ní jẹ́ gbádùn ibẹ̀ lọ́mọ máa wà dago 3 òru tó bá wá dago 4 wọ́n á ṣẹ̀ wá sùn àti dìde lágo 8 àwa dògùn ọmọ wa máa wọ school ní tó 9:30 ẹ wá lọ́mọ kékeré ṣì ní wọ́n lè mú fún late comer tẹ bá wá dé school ẹ máa sọ fún proprietress pé a má bínú o kinní kan apẹ́sùn ni iṣẹ́ kí ló ń ṣe tó fi pẹ́sùn ìyẹn gan lásán ó tó kọkùnrin wọ̀ta gẹ́gẹ́ bí obìnrin tó wà responsible ọmọ ẹ máa wọ school ó máa resume 8 o'clock o ní láti jí láti 6:30 àrírú ẹ̀rẹ̀ 6:30 ó ṣiṣẹ́ bójú ojí mi o 6:30 o ti gbọ́dọ̀ wẹ̀ fọ́mọ yẹn múra fún kó jẹun ṣe breakfast fọ́kọ kọ́ ṣe kí ni àtọkọ àtọmọ káwọn bá ti wọn lọ tó bá ṣiṣẹ́ nìyẹn o wá lè tún oorun ẹ̀ sùn padà ó tún máa wá tún oorun ẹ̀ sùn padà ó ní time tó gbọ́dọ̀ jí because ọmọ yẹn ó máa lọ mu ní school o ò gbọ́dọ̀ gbàgbé ara débi wípé o ò ní lè ráyè lọ́mọ ọmọ yẹn ní school o gbọ́dọ̀ lọ́mọ ọmọ yẹn ní school o gbọ́dọ̀ ṣe lunch o gbọ́dọ̀ ṣe dinner ẹ̀mí lójú mo wà lórí live o gbọ́dọ̀ ti ṣe dinner fọ́kọ ẹ̀ fọ́mọ ẹ tọ́jú ilé fún àwọn ìyàwó tí wọ́n ò ṣiṣẹ́ ṣeré ẹ̀yin ìyàwó tẹ̀ ń ṣiṣẹ́ tí yín ló pọ̀ jù náà mo wà ń live ẹ lọ wẹ̀ mú bọ̀ so ẹ̀yin ìyàwó tẹ̀ ń ṣiṣẹ́ tí yín ló pọ̀ jù ẹ torí pé ẹ̀ ń ṣiṣẹ́ ẹ gbàgbé responsibility yín nínú ilé ẹ torí pé ẹ̀ ń ṣiṣẹ́ ẹ gbàgbé ojúṣe yín nínú ilé ẹlòmíì tẹ̀ ti gbéṣẹ́ sí bíbà orí ọmú ẹ̀ níṣẹ́ wà ibi orí ọmú ibi báyìí ibẹ̀ ló gbéṣẹ́ sí ó wá gbé ọkọ sí bíbà àtọmọ
lóòótọ́ ó dáa kóbìnrin ṣiṣẹ́ ká fọwọ́ wẹwọ́ báyìí òun lọ́wọ́ fi máa mú tí o bá mú ọkọ ẹ ọmọ ẹ àti iṣẹ́ ẹ tó bá pa wọ́n pọ̀ ìkánjú kan lọ ẹ má get me wrong are you getting my point tí ẹ bá ń ṣiṣẹ́ you create the time ẹ máa create time pé okay aago báyìí mo ti gbọ́dọ̀ délé tó wáyé pé iṣẹ́ ara ẹ̀ ló ń ṣe o tí ò ń ṣe iṣẹ́ ìjọba tí ò ń ṣiṣẹ́ tó fún yín ní time iṣẹ́ ara ẹ̀ oní business tẹ̀ tó ń ṣe oní shop àbò ní ọ́fíìsì ẹ̀ oní company tó ń control oní àwọn ọmọ tó ń ṣiṣẹ́ fún ẹ̀ tó ẹni láti kúrò níbi iṣẹ́ highest 6 o'clock 5 o'clock láti kúrò lọ́fíìsì tí ò ṣe pé òṣè máa lọ gbàṣẹ ìwọ ló ní ọ̀gá rẹ̀ ìwọ ní CEO ara ẹ̀ òun san sálárì fún yàn ni wọn ò san sálárì fún ẹ̀ ṣoget o ní láti kúrò níbi iṣẹ́ 5 wàá délé wàá dáná tó bá ti ń lọ pick ọmọ ẹ ní school tó bá ti bímọ kọ́lọ́ ń ṣe wá bá ṣe ń fẹ́ ìrọ̀rùn ní gbogbo ilé ọkọ dùn tówó bá wà òun la ṣe máa ń sọ empower yourself before you get married because if you don't empower yourself o máa ní problem because ilé ọkọ dùn tó bá lówó tówó bá wà tọ́pọ ẹ bá lówó tẹ carry a little bit ilé ọkọ dùn marriage dùn ẹ má fòṣìṣẹ́ marriage tó bá ní mọ́tò kò sí nǹkan tó tẹ̀kẹ́ tó bá kúrò ní complain àbí ọ́fíìsì àbí shop ẹ ní 5 o'clock ó drive dé school ọmọ ẹ ó pick ẹ ó délé ó sáré ó wọ kitchen ó dáná tó bá tẹ̀ wá lọ́mọdọ̀ nǹkan ṣé gbogbo ẹ̀ lọ́mọdọ̀ fẹ́ ṣe ni gbogbo ẹ̀kọ́ lọ́mọdọ̀ máa ṣe náà ó bá ṣe bẹ́rù bẹ́ẹ̀ la ṣe bọ́mọ ọmọ ọ̀dọ̀ ń bọ̀ wá dọ́gà ọ̀gá ni ò lè dọ́lọ́run tó bá ti torí pé ọlọ́mọdọ̀ fine ọlọ́mọdọ̀ wá ní pé kó má tètè kúrò níbi iṣẹ́ tó má dáná fọ́kọ ẹ̀ tó má set table fọ́kọ ẹ̀ tí wọ́n bá lọ́mọdọ̀ iṣẹ́ yẹn máa reduce but tó bá lọ́mọdọ̀ at the same time you need to create your time you need to create your target o ní láti meet target ilé target ibi iṣẹ́ gbogbo ẹ̀ ṣiṣẹ́ wọnú ara wọn ni but tó bá ti torí pé òun ṣiṣẹ́ ojúṣe ẹ̀ nínú ilé ò dánú ó dáadọ́ ọmọdọ̀ àbò dáwọ́ tó bá délé á wà nǹkan tó máa jẹ fúnra rẹ̀ tó bá wà nǹkan tó máa jẹ fúnra ẹ̀ lénìí tó wà nǹkan tó máa jẹ fúnra ẹ̀ lọ́la tó wà nǹkan tó máa jẹ fúnra ẹ̀ lọ́tọ̀ trust me tó bá rí obìnrin tó ní time fún tó máa dáná oúnjẹ fún tó máa ro ẹ̀fọ́ ẹlẹ́gùsí ẹlẹ́mìí méje tó máa rò ó fún máa ọkọ ẹ lọ nìyẹn tó bá gbọ́ ó ti lọ ó bye bye torí gbà yẹn ló máa rí tó bá yẹ pé tẹ́lẹ̀ aago méje ló ń wọlé tó bá yẹ pé tẹ́lẹ̀ 8 o'clock ló ń wọlé tó bá ti lẹ́ni tó ń dáná fún nínú ilé tó yẹ pé ìwọ iṣẹ́ ní títí ẹ ọmọ ayálafẹ́ iṣẹ́ ló yàn láàyò tó bá ti padà tó bá ti bẹ̀rẹ̀ sí ní gẹ́ni tó ń dáná fún níta yẹn má jẹ́ ń tàn ẹ́ tó bá ń wọlé ní 8 o'clock tẹ́lẹ̀ á máa wọlé ní 9 tó bá yá sọ di 10 tó bá yá sọ di 12 problem ti ń bẹ̀rẹ̀ nìyẹn bọ́ tí wọ́n fúnra rẹ̀ ò bá fi home ẹ̀ ṣeré tó dẹ̀ fi iṣẹ́ ẹ̀ ṣeré try láti balance ọjọ́ tó bá rẹ̀ ẹ́ débi pé ó rẹ̀ ẹ́ kókè ó rẹ̀ ẹ́ ọkọ ẹ̀gbọ́n àmọ́ fún ẹ pé ó rẹ̀ mí kì í ṣe gbogbo gbàlẹ́ máa jẹ ṣàwámà pizza àwọn oúnjẹ onífúláwà gbogbo gbà kọ́ tọ́jọ́ tí ó bá rẹ̀ ọkọ ẹ̀gbọ́n fúnra rẹ̀ máa mọ̀ pé ó rẹ̀ ìyàwó mi ẹ̀tọ́ ẹ̀ ní láti wọ kitchen dáná nǹkan tẹ́ máa jẹ tí ìfẹ́ bá wà ń bẹ̀ kò sí ohun tó burú ń bẹ̀ ẹ̀tọ́ ẹ̀ ní láti wọ kitchen dáná nǹkan because ó ti mọ̀ yí pé yes ó rẹ̀ ẹ́ tí ò bá rẹ̀ ó ṣe rẹ̀ ó kì í ṣe gbogbo ó kì í ṣe rẹ̀ náà ó sì mọ̀ pé òun máa bóúnjẹ òun ní dáílẹ̀ òun pẹ́ ju 8 o'clock òun ti bóúnjẹ dáílẹ̀ but ọjọ́ tí ò bá bóúnjẹ á ohun tó sàn ní pé ó rẹ̀ ìyàwó mi ni ọgẹ́t ẹ jẹ́ ká yíwà padà ìdí rèé most àwọn nǹkan báyìí ìmúra àìlè ṣètọ́jú ilé àìlè ṣètọ́jú ara àwọn ìyàwó mi àǹpì tí wọ́n báyìí ó máa kún ni àfi bí igbó irúmọlẹ̀ ẹ ṣètọ́jú ara yín ẹ lo cream tó bá yẹ pé cream tó máa jẹ́ kẹ́ pupa lẹ́ ń lò use it tí ọkọ ẹ bá ti láìkẹ̀ lò tó bá yẹ pé ṣàkóbí tèmi náà ni ṣe ti rí zintu oil òun mo fi ń para zintu oil mo fi ń para ẹ get tó bá yẹ pé Vaseline ló ń lò ó jí lásìkò tọ́jú ilé tọ́jú ọkọ tọ́jú ọmọ má máa rorò má yà nínú ilé wọ nǹkan tó wà sexy fọ́kọ ẹ nínú ilé gbogbo ìgbà kọ́ ló máa wọṣọ ṣòkòtò sùn lórí bẹ́ẹ̀dì lọ síbi tó ti ń ta 9-12 ó ní àwọn wèrè 9-12 kan tó pé tó bá wọ̀
ọkọ á lọ 10 times okó á sì máa le sorry kíní á sì máa le gbogbo ìgbà kọ́ ló máa wọ bomb shot tí ọkọ lórí bẹ́ẹ̀dì gbogbo ìgbà kọ́ ló máa wọ ṣòkòtò tó bá fẹ́ sùn ọ̀tọ̀ ni pé ẹ̀ ti sùn ilé ò ti ṣù ọ̀tọ̀ ni ó fẹ́ sùn kò sígbà tó bá pọ̀ kò dìgbà tó bá pọ̀ pé àti ó dìgbà tí mo bá ti ń control 3 million 1 million a day 500,000 a day kí n tó ṣàwọn kan báyìí tó bá bọ́ sí super níbi ibẹ̀ yẹn super wàá ṣàwárọ̀ wàá fọ́ fi eyebrow kó white bó jẹ́ white ni fọ́ kó mọ́ kó mú àyàn kó ayọ̀ ní tó bá wọ̀ ọkọ̀ arúgbó abútíkì 20,000 ló ti lọ rà ní tún ẹlẹ́dàá ẹ̀ ṣe fọ́kọ ẹ̀ ó wà ń lé o ń jáde o make up fẹ́rẹ́fẹ́ tó bá wá jẹ́rú èmi tó jẹ́ pé mi ò ní gan mo kàn wó pé kí n change look ni torí mi ò ráyà make up níbo mo ń lọ but tó bá yẹ pé once in a while change your look kún powder lo lipstick fẹ́rẹ́fẹ́ kì í ṣe kí gbogbo ẹ ṣe yoyoyoyoyo so tọkọ ẹ bá dé láti ibiṣẹ́ ìrísí ẹ ìdúró ẹ ó máa múnú ẹ̀dùn pé èmi lọ́lọ́run ṣerú eléyìí fún kì í ṣe pọ́kọ ń bọ̀ láti ibiṣẹ́ bó ti ṣe ń ṣílẹ̀kùn fọkọ báyìí ìró ló bá láyẹ̀ àbò ṣẹ̀ṣẹ̀ ń jí lórí ṣíà 3 síta ibi tó fi ẹ́ sí láàárọ̀ ibẹ̀ ló ti padà bẹ́ lọ́sàn ibẹ̀ ló ti padà bẹ́ ẹ lọ́sàn táyé pé àwọn kan tó jẹ́ pọ̀tẹ̀ máa ń wálé lọ́sàn ni ibẹ̀ ló ti padà bẹ́ ẹ ibẹ̀ náà ló ti dìde ló ti lọ ṣílẹ̀kùn fún lúkẹ̀ gan lásán ó máa bí nínú á fẹ́ lè padà síta bọ̀ tó bá ń ṣe gbogbo ẹ̀ létò you need to what you need to clean up armpits clean it up ẹ ṣètọ́jú ara obìnrin mi ò lè kápá sókè báyìí ọkọ ẹ máa fọwọ́ lé mú ni ẹ ṣe ẹlẹ́dàá yẹn tún ẹlẹ́dàá yẹn ṣe ẹ ṣètọ́jú abíyá ẹ ṣètọ́jú abẹ́ ẹ jọ̀ọ́ àwọn nǹkan tó ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin tó ń wò ta ọwọ́ àwa obìnrin ló ti wá ṣe ojúṣe nínú ilé gẹ́gẹ́ bí obìnrin kó wá fi ìtókulẹ̀ sọ́wọ́ Ọlọ́run ọdún kò sí nǹkan kẹ́ ẹ gún yánú odó kẹ́ ẹ ṣe bẹ̀ nínú ẹ̀pọ̀ ẹ̀pà ọkùnrin tó bá máa dúró nínú ìgbéyàwó máa dúró èyí tó bá dẹ̀ ní dúró kò ní dúró ṣùgbọ́n ṣé wọn bá tiẹ̀ káyé rí i pé ọkùnrin olójú kòkòrò ni má jẹ́ kó sọ pé ìwọ lo ẹlòmíì báyìí tó bá ti bímọ tán báyìí á lóun ti bímọ kí ló kù ṣùgbọ́n tóun ń ṣe sisi ọmọ tó bá ṣẹ̀ bímọ yẹn ni sisi yẹn ṣẹ̀ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ni tó bá ṣẹ̀ bímọ ìgbà yẹn ni sisi yẹn ṣe kí ni sisi yẹn ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà yẹn ni ẹ má torí pé ẹ ti bímọ ẹ páàkì ẹ kó sókè ọmọ ló mú ló fi wálẹ̀ tútù nǹkan ẹ kó má jẹ́ kó jẹ́ gbogbo ìgbà báyìí ló ṣe máa wà kódà kó dáyà tọ́kọ ẹ bá ti dé láti ibi iṣẹ́ fi pàdé ẹ̀ ọmọ ẹ̀ ló mú bẹ́ẹ̀ òun náà dẹ̀ mú àwọn lọ́wọ́ àwọn tó sọ́dì láyé ẹ̀ nìyẹn wàá tuntun kó wàá pákéjì ẹ má máa dálẹ̀ torí pé ẹ lọ́bì kankan torí pé lélẹ̀ wà ẹ páàkì ẹ̀ bí àṣà bọ̀dá Fẹ́mi Adébáyọ̀ wọ́n ní tó bá wà báyìí ó wà lójúṣẹ́ nìyẹn wọ́n ní tó bá wà báyìí wọ́n ló ṣìṣe manage ṣùgbọ́n tó bá ti wà báyìí ó ti dáṣẹ́ lẹ́nìyẹn má jẹ́ kó wà báyìí ó ti dáṣẹ́ lè oṣù wà lójú iṣẹ́ ó ti sẹ́ńpẹ́ ẹ páàkì ọkọ yín ẹ ṣèkẹ́ ọkọ yín ẹ tọ́jú ọkọ yín kí ni mo sọ ẹ ṣètọ́jú ọkọ yín obìnrin mi ò lè bọ́ ọkọ ẹ̀wẹ̀ ní bedroom obìnrin mi kò lè bá ọkọ ẹ̀wẹ̀ nínú bedroom question mi lélẹ̀ ìgbà wo ni wọ́ fúnra rẹ̀ ìyàwó fúnra rẹ̀ ló ti gé ìkànnì ló tẹ̀ ti mú kọ́tà tó ti bá ọkọ ẹ̀ kọ́tì ìkànnì ẹsẹ̀ tó ti kọ́tì ìkànnì ọwọ́ tó bá fà ilẹ̀ ọjọ́ wo ló ti ṣe rí o ò ráyè YouTube ò lè jẹ́ ó gbádùn àwọn ìyàwó tí wọ́n ṣiṣẹ́ YouTube kò lè jẹ́ ó gbádùn èyí tó ń ṣiṣẹ́ gan-an wọ́n ò ráyè àwọn nǹkan bẹ́ẹ̀ tún máa ń jẹ́ kí ọkùnrin kó ṣe kí ni
kó nífẹ̀ẹ́ èèyàn mọ̀. Kì í ṣe pé kíni yẹn kò lè ṣe fún rẹ̀, ó lè ṣe, but just for you to show him love. Tó bá bá ọkọ ẹ̀ gé kọ́nà ẹ̀ tó fà ilẹ̀ tó mú white paint kó tún bá tọ́ ọ sí. Ya irun fọ́kọ ẹ̀, gbogbo nǹkan bẹ́ẹ̀ yẹn ò ní mí nì. Tẹ́wọ̀ àtọ́kọ ẹ bá jọ wà ní bedroom, gbá kankan lọ́wọ́ ẹ̀ kó wẹ̀ fún. Ìyá ló jẹ́ sí ọmọ ló jẹ́ sí ẹ̀. Torí obìnrin ló bí. Obìnrin ló ṣe kí ni? Obìnrin ló bí. Ẹ ṣètọ́jú ọkọ yín. Ọkọ wọn ló dì. Ọ̀pọ̀lọpọ̀ nǹkan tó máa ń jẹ́ kí àwọn ọkùnrin kó wò ta òun nìyẹn. Part nínú ẹ̀ ni mo sọ yẹn. Torí mi ò ní time. Torí mo ní láti go offline now. So, ní ọjọ́ ti tòní, ìwọ obìnrin, ṣe ojúṣe ẹ nínú ilé. Fa ojú ọkọ ẹ mọ́ra. Dáná fún lásìkò. Múra fún. Kó ọmú fún, kó dì fún. Má máa fi gbogbo gbàdára lẹ̀. Múra fẹ́rẹ́fẹ́. Tún ẹlẹ́dàá ẹ̀ ṣe. Túnra ẹ̀ ṣe. Tún lé ṣe. Jẹ́ kọ́kọ́ dé kó bá nulẹ̀ pé wow, ìyàwó mi rẹ̀ má jòyè máa sùn kó jẹ́ enterprises. Ọkọ ló máa jí ẹ pé òun ti ń lọ bí iṣẹ́. Òun ló máa jí ẹ pé time táwọn ọmọ máa lọ school ti tó. Is unfair. Kò dá. Ọlọ́run ti ṣe wá ó ti dá àwọn obìnrin bó ṣe máa dá wa. Tó bá rọ́kùnrin tó ń help ẹ nínú ilé, ó wù ú ni. Èyí tí ò help ẹ, ẹjọ́ ẹ̀kọ́ wọ̀ fi kọ́ láti ilé wọn ni. Kò dẹ́ ṣègbà tó fẹ́ nínú marriage yẹn ló ṣe ń rí pé kò ń help ẹ. Ìgbà tẹ́jọ́ wà lọ́nà ó mọ̀ pé kò ń help. Kò sínú dictionary ẹ̀ pé kó bẹ́ẹ̀ wọ kitchen kó bẹ́ẹ̀ fọbọ́. Ìgbà tẹ́jọ́ wà lọ́nà ó mọ̀ pé kò sí nínú dictionary ẹ̀ pé kó bẹ́ẹ̀ fọbọ́ àbí kó bẹ́ẹ̀ gbálẹ̀ àbí kó bẹ́ẹ̀ wẹ̀ fún àbí kó ṣe bẹ́ẹ̀ ṣe nǹkan bóyá kó help ẹ nígbà tẹ́ wà lọ́nà tó dẹ̀ fi ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ endure ó complain tó fi wọ marriage. Tó bá ti wá wọ marriage má complain. Torí tó bá ti bẹ̀rẹ̀ sí ní complain ó máa ní problem. Because òun ni ọmọkùnrin yẹn lára ni. Ìgbà tẹ́jọ́ wà lọ́nà ó mọ̀ pé kò ń ṣe. Ó complain gbà tẹ́jọ́ wà lọ́nà pé my dear o ní láti máa ṣe kinní yìí in case ti bóyá tó bá rẹ̀ mí kankan ó fi kọ́ ó complain ó bẹ́ẹ̀ lára mu ni. Tó bá ti wá wọ marriage má complain. Torí tó bá complain má ní problem. Kẹ́ má bàa ní problem. Tọ́lọ́run bá wá ṣe bẹ́ẹ̀ ṣe ń fẹ́ o lè gbọ́mọ ọ̀dọ̀. Tó bá rí pé agbára ẹ̀ ò gbé mọ́. So má complain. Ẹ ṣètọ́jú ọkọ. Àìmáṣe àwọn nǹkan wọ̀nyí òun ló ń fún àwọn side chick yìí ní access sáwọn ọkọ wa. Òun ló ń fún wọn ní authority pé lọ́ṣẹ̀ máa ní 99% time àwọn ọkọ wa. But tí ẹ̀yin fún ara yín tẹ́ bá fi àyè yẹn sílẹ̀, mo sure pé tó gìrì ò bá lànà, aláǹgbá ò lè wọ bẹ̀. Ibi tí mo máa bá dé lórí ètò tèmi nìyẹn. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi tí ẹ wò mí, tẹ́ take time yìí tẹ́ wò mí, tẹ́ wà pẹ̀lú mi. Ọlọ́run ní fi gbogbo wa sílẹ̀. And nípa Toyib Mighty number, mo ní number manager Toyib Mighty lọ́wọ́, but mi ò lè drop ẹ̀ sórí social media. Tó bá ní anybody tó bá nídìí Toyib Mighty number, ẹ rí pé ọmọ kékeré jòjòló òun ni tọ́lọ́run dẹ̀ bùkún pẹ̀lú talent ẹ̀bùn ẹ̀mí mímọ́. Tẹ́ bá nídìí bóyá yálà kó wá kọrin fún yín ni o, yálà kó wá sí church yín ni o, àbí kó wá ṣe praise and worship ní church yín lẹ́fẹ́ àbí nǹkan kan. Mo ní the number Toyib Mighty. Mo ní number Toyib Mighty manager ẹ̀ lọ́wọ́. But mi ò lè fún ẹni tí kò ní nǹkan fi ṣe. Tó wá mọ̀ wípé o ní the number manager Toyib Mighty, á jẹ́ wípé o ní nǹkan pàtó iṣẹ́ tó fẹ́ gbé fún wọn ni. Kì í ṣe pé I need now because most posts here, please I need Toyib Mighty number. I need Toyib Mighty number. I have Toyib Mighty manager number. But ìwọ tó bá máa gbéṣẹ́ fún wọn ni mo lè drop ẹ̀ fún. Kò ń ṣe fún Toyib Mighty number. Ẹ fẹ́ máa pe star, ẹ fẹ́ máa gbóhùn star. Gbogbo wa ni star. Èmi gan fúnra mi star ni mí lé mi. So tẹ́ bá mọ̀ wípé ẹ ní the number Toyib Mighty, DM me, má dẹ̀ bèrè nǹkan tí ẹ ní the Toyib Mighty fún. Ṣé ẹ fẹ́ kó wá kọrin fún yín ní church yín ni? Àbí ẹ fẹ́ gbéṣẹ́ fún àbí kó wá kọrin níbi kó mọ yín àbí anything kí n tó drop number WhatsApp number manager wà ní ọwọ́ mi.
ẹ mọ̀ pé mi kì í scam mi dẹ̀ kí n parọ́ kò dẹ̀ bówó dé ọ̀fẹ́ la fi fún mi ọ̀fẹ́ ní fi fún yín. And secondly tó máa ń dùn mí fún ẹ̀yin followers mi lórí page yìí, I have 10,000 followers on this page. Tí n bá post Toyib Mighty within 1 hour mama ní viewers like 50, 40. Kí n tó wá sọ 1 week 500 viewers, I mean 5,000 viewers. Tẹ́mi bá wá post video mi or picture mi àbí anything mi by force ni mo fi máa rí like, then is unfair. Fine, mo love Toyib Mighty, this is my page, I post him on my page. So screen tí post Toyib Mighty gbà ṣe bí ojú screen yẹn náà ni tèmi náà gbà. Kí ló dé tẹ̀ like ẹ nífẹ̀ẹ́ mi nì ẹ fẹ́ràn mi ẹ ní láti fẹ́ràn mi o. Yes, you need to love me. Who am I? You need to love me, you need to kiss me. Ẹ ní láti fẹ́ràn mi, you need to like my post by force by fire ni. I love you guys and I really appreciate every one of you that is been supporting me. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ ń dúró tì mí. And do not forget, Preach Global Beauty Collection always here. Èmi náà ni CEO. Preach Global Beauty Connection. Anything nípa aṣọ, unisex wear, bag, bata, ago, anything tó máa mú beauty yín jáde. Order, pay before service ni. Is online business. Nothing like scam. Trust me. Iṣẹ́ ọwọ́ ọ̀lẹ báyìí lọ̀lẹ ń jẹ. Àwo àdúró de àgún aláàgùn. Lè jàgún aláàgùn mọ́lẹ̀. When you pay me your money, your product, your goods will be delivered. Tẹ́ bá ti sanwó, nǹkan tẹ́ bá rà, ẹ dẹ̀ sanwó delivery. Ẹ wá patronize mi. Ọmọ wà nílé o. Ọmọ wà nílé o. Ọmọ wà nílé o. Ẹ wá patronize me. Ẹ ṣé gan, and do not forget the Snake Girl still on YouTube. So mo máa fi link here under post here now. So please go and watch the Snake Girl episode 1, produced by me, written by me, directed by Abitek. I love you all. Miss God love you all. Thanks. I really appreciate every one of you. Thanks for watching me. Thanks for like. Okay, jẹ́ kí n gba àwọn àlejò bíi méjì láyè. Okay. Okay. Tẹ́ bá fẹ́ dá sí ètò, like ẹ fẹ́ dá sí ètò tó wà nílẹ̀. Tẹ́ ní 1 or 2 things láti sọ nípa kí ni ìdí tí ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin fi ń ṣe ṣìnà níta tó fi ń wò ta. Tẹ́ bá fẹ́ dá sí I'll be here. Màá dúró. Màá máa retí call yín. So, guys, I'm still waiting. If you want to join, you can join right now. Right now, you can join right now. Lọ́bì ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé là ń borí mi. Lọ́bì ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Lọ́bì ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Lọ́bì ìpínlẹ̀ ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó sì nípa nínú ayé. Ajá mo tún ti débi ìṣe mi o, Saoty o. Arẹwà mo tún ti débi ìṣe mi, Saoty. Ọgbọ́n bàbá ìṣe mi, ẹni tí afiṣẹ́rán tó sì ń kọrin ìrántí.
bọ́jọ́ ṣe yíyọ là ń yọ̀ tún àfi tí oyin ò bá dùn lórí wa onídùn létí mo kún fi sọ́tẹ̀lẹ̀ Saoty o ṣẹ́rántí pé kó má gbọ̀dànù orin mi òní sí orin ẹni ní pẹ̀lú ọlá láéláé títí ẹni ní kò yé ń ẹgbà pé kò létí inú kò ní ti ká àdìsí ẹni ní kí láti ẹ̀ ń kọ́ náà lẹ́ni tí ó fetí ọ̀tẹ̀ ń gorin wá àfi tí tó bá méjì ọ̀tẹ̀ kú òótọ́ tó dẹ̀ sí o ẹ sọ fún tó bá méjì ọ̀tẹ̀ kú òótọ́ tó dẹ̀ sí kò ní fẹ́ bórin mi mọ́ tó ju Saoty o. Rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó ti nípa nínú ayé. Òṣùpá àtúntì dóde pẹ̀lú orin àgbáyé Akóredé Òṣùpá tí gbogbo àgbáyé sátìmọ̀ tẹ́lẹ̀ pé kí nǹkan ṣàròyé bó bá ṣe tọ́mọ làwa ń fò orin ṣàlàyé inú ayé làwà fẹ́ni tó ní ọkọ̀rin ayé alágbọ̀yé ẹ̀sìn tó ń gbé nínú ayé wọ́n lẹ́kọ̀ọ́ tí ẹ̀sìn kan kọ́ gbogbo ayé òun lórin Sáyìdì fi ń kọ́ ọmọ aráyé. Rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó ti nípa nínú ayé. Ajá mo gbọ́ o, kátọ́kọ́ gbà wípé ilé ayé ogun mẹ́ta kan wá ṣe kókó. Dandan ni sọmọlábí èèyàn gbọ́dọ̀ jà gbogbo ẹni tó jagun náà yìí náà ń kí. Ọmọ ni Mọ̀hárà bá tún lè jálè. Ìyẹn ni okùn àìmọ̀ kan kí la fi rìnrìn. Ìmọ̀ ni kò kéwù kàwé kò kọ̀ṣẹ́ ọwọ́. Kí wá ní àrídájú kò lè jẹ́ ìran. Tó ní Mọ̀hárà bá tún lè fa kiri. Ìyẹn ni kájagun òṣì iṣẹ́ gbọ́dọ̀ wà lọ́wọ́ ẹni kò ṣe bí aláàrù lóyìnbó. Ìwọ ni kò ṣe bí adúgbọ̀rọ̀ lọ́jà wọ́pá. Iṣẹ́ ni lòkun iṣẹ́ ọwọ́ èèyàn. Ògùn owó ni Mọ̀hárà bá tún lè mọ ọ̀rọ̀ dì. Ìyẹn ni ó fún ààrẹ náà láti jà. Ẹjẹ́ ká máa lọ lórí ètò náà. Ẹ ṣe gan. Èyí tó kò tó di ọ̀sẹ̀ tó ń bọ̀. Ẹni tó kúrò kù. Ẹ ṣètọ́jú ọkọ yín. Ó ṣe kókó. Ọkọ lolówó orí àyà. A lè ní alábíyá tá ó fi gbàdùn èrè iṣẹ́ ẹni bá rógun mẹ́tẹ̀ẹ̀ta jàyè èèyàn ní. Rántí pé ọ̀rẹ́ mi gbìyànjú kó má dàbí ejò tó kọjá lórí àpáta tí ó ti nípa nínú ayé. Ọ̀rọ̀ kan máa ń bẹ lọ́kàn mi ṣé kí n sọ ọ̀rọ̀ kan máa ń bẹ lọ́kàn mi ṣé kí n sọ Olúwa ló wí kì í ṣe mí ni mo sọ nínú Kùránì ìwé mímọ́ ló ti sọ Kùránì orí kejìdínlọ́gbọ̀n ó yá kí ló sọ rántí ìpín ẹni ìlú ayé ló ti sọ.